Ẹ́písódù orí 17 láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ 29. Bẹ́sálẹ́lì sì fi igi ṣítìmù ṣe àpótí náà. Ìgbọ̀nwọ́ 2 òun àbọ̀ ní gígùn rẹ̀ àti ìgbọ̀nwọ́ 1 òun àbọ̀ ní ìbú rẹ̀. Ìgbọ̀nwọ́ 1 òun àbọ̀ sì ní gíga rẹ̀. Ó sì fi kìkì wúrà bò ó nínú àti lóde. Ó sì ṣe ìgbàtí wúrà yí i ká. Ó sì dá òrùka wúrà 4 fún un láti fi sí igun mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀, òrùka 2 sí ìhà kìíní rẹ̀ àti 2 sí ìhà kejì rẹ̀. Ó sì fi igi ṣítìmù ṣe ọ̀pá, ó sì fi wúrà bò wọ́n. Ó sì fi ọ̀pá wọ̀n-ọn-nì bọ inú òrùka wọ̀n-ọn-nì ní ìhà àpótí náà láti máa ru àpótí náà. Ó sì fi kìkì wúrà ṣe ìtẹ́ àánú náà. Ìgbọ̀nwọ́ 2 òun àbọ̀ ní gígùn rẹ̀ àti ìgbọ̀nwọ́ 1 òun àbọ̀ ní ìbú rẹ̀. Ó sì ṣe kérúbù wúrà 2, iṣẹ́ lílù li ó ṣe wọ́n, ní ikú méjèèjì ìtẹ́ àánú náà. Kérúbù kan ní ikú kìíní àti kérúbù kejì ní ikú kejì. Láti ara ìtẹ́ àánú li ó ti ṣe àwọn kérúbù náà ní ikú méjèèjì rẹ̀. Àwọn kérúbù náà sì na ìyẹ́ apá wọn sókè, wọ́n sì fi ìyẹ́ apá wọn bo ìtẹ́ àánú náà, wọ́n sì dojúkọ ara wọn. Ìtẹ́ àánú náà ni àwọn kérúbù kọjú sí. Ó sì fi igi ṣítìmù ṣe tábìlì kan, ìgbọ̀nwọ́ 2 ní gígùn rẹ̀ àti ìgbọ̀nwọ́ 1 ní ìbú rẹ̀, ìgbọ̀nwọ́ 1 òun àbọ̀ sì ní gíga rẹ̀. Ó sì fi kìkì wúrà bò ó. Ó sì ṣe nígbà tí wúrà sì yíká. Ó sì ṣe etí kan bí ìbú àtẹ́lẹwọ́ sí i yíká. Ó sì ṣe ìgbàtí wúrà kan fún etí rẹ̀ yíká. Ó sì dá òrùka wúrà 4 fún un. Ó sì fi òrùka wọ̀n-ọn-nì sí igun mẹ́rẹ̀ẹ̀rin tí ó wà ní ibi ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀. Lábẹ́ ìgbàtí náà ni òrùka wọ̀n-ọn-nì wà, ààyè fún ọ̀pá láti fi ru tábìlì náà. Ó sì fi igi ṣítìmù ṣe ọ̀pá wọ̀n-ọn-nì. Ó sì fi wúrà bò wọ́n láti máa ru tábìlì náà. Ó sì ṣe ohun èlò wọ̀n-ọn-nì tí ó wà lórí tábìlì náà, àwopọ́kọ́ rẹ̀ àti ṣíbí rẹ̀ àti àwopọ́kọ́ rẹ̀ àti ìgò rẹ̀ láti máa fi dá ohun mímu kìkì wúrà ni. Ó sì fi kìkì wúrà ṣe ọ̀pá fìtílà. Iṣẹ́ lílù li ó ṣe ọ̀pá fìtílà náà, ọ̀pá rẹ̀ àti ẹ̀ka rẹ̀, ago rẹ̀, ìrùdí rẹ̀ àti ìtànná rẹ̀ ọ̀kan náà ni wọ́n. Ẹ̀ka 6 li ó jáde ní ìhà rẹ̀, ẹ̀ka 3 ọ̀pá fìtílà náà ní ìhà kan rẹ̀ àti ẹ̀ka 3 ọ̀pá fìtílà náà ní ìhà kejì rẹ̀. Ago 3 tí a ṣe bí ìtànná ámọ́dì lé ẹ̀ka kìíní, ìrùdí kan àti ìtànná, àti ago 3 tí a ṣe bí ìtànná ámọ́dì lé ẹ̀ka kejì, ìrùdí kan àti ìtànná. Bẹ́ẹ̀ ni lé ẹ̀ka 6 tí ó jáde lára ọ̀pá fìtílà náà. Àti nínú ọ̀pá fìtílà náà ni ó ṣe àgọ́ 4 bí ìtànná ámọ́dì, ìrùdí rẹ̀ àti ìtànná rẹ̀, àti ìrùdí kan nísàlẹ̀ ẹ̀ka 2 lára rẹ̀, àti ìrùdí kan nísàlẹ̀ ẹ̀ka 2 lára rẹ̀, àti ìrùdí kan nísàlẹ̀ ẹ̀ka 2 lára rẹ̀, gẹ́gẹ́ bí ẹ̀ka 6 tí ó jáde lára rẹ̀. Ìrùdí wọn àti ẹ̀ka wọn jẹ́ bákan náà. Gbogbo rẹ̀ jẹ́ iṣẹ́ lílù kìkì wúrà kan. Ó sì ṣe fìtílà rẹ̀ 7 àti àlùmágájì rẹ̀ àti àwo rẹ̀ kìkì wúrà ni. Tálẹ́ǹtì kan kìkì wúrà li ó fi ṣe àti gbogbo ohun èlò rẹ̀. Ó sì fi igi ṣítìmù ṣe pẹpẹ tùràrí. Gígùn rẹ̀ jẹ́ ìgbọ̀nwọ́ 1, ìbú rẹ̀ sì jẹ́ ìgbọ̀nwọ́ 1, ìhà 4 ọgbọgba, gíga rẹ̀ sì jẹ́ ìgbọ̀nwọ́ 2, ìwo rẹ̀ wà lára rẹ̀. Ó sì fi kìkì wúrà bò ó àti orí òkè rẹ̀ àti ìhà rẹ̀ yíká àti ìwo rẹ̀. Ó sì ṣe ìgbàtí wúrà sí i yíká. Ó sì ṣe òrùka wúrà 2 sí nísàlẹ̀ ìgbàtí rẹ̀ náà ní ìhà igun rẹ̀ 2. Ìhà méjèèjì jẹ́ láti ṣe ààyè fún ọ̀pá wọ̀n-ọn-nì láti máa fi rù ú. Ó sì fi igi ṣítìmù ṣe ọ̀pá wọ̀n-ọn-nì. Ó sì fi wúrà bò wọ́n. Ó sì ṣe òróró mímọ́ ìtasórí nì àti òórùn dídùn kìkì tùràrí gẹ́gẹ́ bí iṣẹ́ àlàpólù.